kù mọ̀mọ́. Ó wo kó náà fẹ́ lẹ́yìn àtàwọn tó ń rán wọn gan wọ́n torí iṣẹ́ burúkú eléyìí wọn ò ní lẹ́yìn láyé. Gbogbo àwọn tó torí iṣẹ́ burúkú yìí tẹ wọ ní ìlú yìí tẹ bẹ̀ káwọn tẹ gbé wọn lórí tẹ yọ kan wọn tẹ odidi yìí tẹ bẹ̀ wọ bẹ̀rẹ̀ ń ta yẹn tí wọ́n gbé lálàáfíà tó gbé ẹtún wọn fẹ́ gbogbo àwọn tó torí iṣẹ́ yẹn ò ní lẹ́yìn àtàwọn tó rán wọn ò ní lẹ́yìn láyé. Ilé yìí wọ́n gbélé ìbàdàn. Wọ́n yìí kọ́ni kí á mẹ́rin. Ibi yẹn lọ. Ok. wọ́n ṣe slab yìí. Wọ́n ṣe slab yìí. Wọ́n ti sí òkè yẹn. Wọ́n ṣe ọ̀pá ní padà ni. Ilé bàálà kan máa ń kọ́ lópa yẹn sí wọ́n ti sí. Wọ́n ṣe jàǹtá ìbínú rí wọ́n ṣe. Ọlọ́run ló gbé pure cement. Wọ́n fi ṣe tó wọ́n ojú kan wọn náà gbogbo ọbẹ̀ kábíyèsí ànájà lọ́mí ọbẹ̀ gbàngbò sáré yẹn jẹ́. Ọ̀gá ẹjẹ́ kan tíra ẹ̀kọ́ ṣí kí ni o. Kò lè ṣe sí wa yẹn. Mo dẹ̀ rọ ìjọba Nàìjíríà lápapọ̀ kí wọ́n bá wa ran àwọn aráàlú yìí lọ́wọ́. Àwọn bàbá arúgbó yẹn wọ́n ti dàgbà. Ẹ bá ń gbàgà fún bàbá. Ẹ gbàgà fún bàbá. Ẹ gbàgà wá fáwọn bàbá. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́. Mo rọ ìjọba Nàìjíríà. Bẹ̀rẹ̀ ń fi àsìkò yìí rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá wa Adémọ́lá Adélékè. Mo rọ yín mọ̀ pé nǹkan tẹ tó tẹ jùlọ tẹ jókòó bàbá. Ẹ jókòó. Ẹ jẹ́ káwọn bàbá àgbàlagbà yín jókòó. Ẹ pa àwọn bàbá yòókù àwọn jókòó. Lẹ́yìn bàbá wá jókòó. Ọ̀pọ̀lọpọ̀ láyà láti wá bímọ. Ẹ bá wọn mú àga yẹn dáná mọ́jú bàbá ṣubú lóko tí ń tẹ̀ ọ́. So mo rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ìjọba Nàìjíríà afẹ́kẹ́ bá wa ran àwọn aráàlú yìí lọ́wọ́ wọ́n ti bá church ràn wọ́n lọ́wọ́ kí wọ́n bá bí wọ́n ti lè kọ́ gbólé wọn fún wọn tán bọ́jẹ́ lé mélòó kẹrẹ́ bá lè kọ́ kí wọ́n bá wa kọ́ lé mi fún wọn ó kó wọn rè gbogbo kó wọ́n ti di gbóògùn nǹkan wọn ti bàjẹ́. Mo rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá Adémọ́lá Adélékè mo bẹ̀ yín ni o ẹ wá nǹkan sí sọ̀rọ̀ yẹn kíákíá. Àwọn bàbá yìí wọn ò rí nǹkan kan jẹ àwọn ọmọ wọn làwọn ọmọ àwọn ò lè lọ léwé mọ kò sówó táwọn fẹ́ fi tọ́ wọn oko iná làwọn ń gbé ìlú àwọn táwọn ń gbé táwọn ń dáko àtàwọn táwọn fẹ́ tọ́ wọn tọ́ nǹkan kan rèé sẹ́fẹ́ káwọn ọmọ wọn tún ti dàkúdà ni ẹ dákun mo rọ̀ yín wọ́n ti dáná sun gbogbo ilé wọn lọ ń jálé sọ bàbá arúgbó yìí gbogbo àwọn ọmọ àtìyàwó wọn níbi tán lè lọ mọ́ mo rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dákun ẹ bá wa invite wọn ẹ pe kábíyèsí ẹ túlù wọn ṣe fún wọn ìbátẹ bá lè ṣe korúkọ yín ó lè hàn ní ìwé rere aláàánú dẹ̀ ní Démọ́lá Adélékè báyẹn ṣe ń sọ̀rọ̀ ẹ̀ aláàánú dáadáa ni wọ́n ló try but nǹkan tó kù sí ni pé kẹ́ túlù wọn ṣe fún wọn níwọ̀nba kẹ́ dẹ̀ bá wọn fi security pẹ̀lú wọn ẹ jọ àwọn tó ń wọ́n bẹ̀ yẹ ẹ jọ ẹ dákun bàbá Bọ́lá mẹ́ Tinubu mo mọ̀ pé ẹ̀yin ti ẹ̀yin mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ẹ gbégbèsè lórí ibi then Senator Fádáhùnsí mo bẹ̀ yín nkẹ́tẹ́ lè ṣe ni fada mo mọ̀ yín dáadáa nkẹ́tẹ́ lè ṣe ni ẹ bá invite kábíyèsí yìí kẹ́ bá invite ẹ jọ bàbá wa dìnnà dẹ́yẹ mi mo mọ̀ pé ẹ̀ náà gbọ́ sọ̀rọ̀ yẹ rẹ̀ wà wíwà lórí ọ̀rọ̀ yìí ẹ pè ìjọba tó rẹ̀ súnmọ́ ìjọba dáadáa bàbá dìnnà sẹ́pọ̀ pàjọ wà náà ni amúra wa bàbá mi lè jẹ́ ẹ dákun mo bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ bá wa bá ìjọba sọ̀rọ̀ kí wọ́n bá wọn tún díẹ̀ sínú ìlú yìí gbogbo ìlú ti digbó gbogbo ti bí gbogbo ilé wọn mọ́lẹ̀ lọ pátápátá àwọn ẹ ti sápò nílùú ìkọ̀tẹ́nì kankan bẹ̀ mọ́ ẹjọ wọn ti jó gbogbo àfin wọn jó gbogbo họọlù wọn jó gbogbo nǹkan wọn pa àwọn yẹn wọn sínú torí pé wọn ní góòdì inú ìlú yìí àlùmọ́nì ti ń bẹ́ ìlú yìí ohun tó ń dáadáa alẹ́ nìyẹn ń sìn àwa náà ti rí gbogbo góòdì wọn gbogbo nǹkan wọn tó wọn ní ìlú yìí wọn ní góòdì wọn ní ọrọ̀ ajé gidi ọrọ̀ ajé wọn náà fẹ́ wá jí náà fẹ́ pa wọn náà fẹ́ lé wọn kó nù lù wọn báyìí ìjọba ẹ dákun wọn rọ̀ yín ni mo fọlọ́ ń bẹ̀ yín torí pé bàbá náà ní pé ń bọ̀ ń bá wọn ládẹ́ẹ́dẹ́ o náà nísìn àwọn bàtà wà lè ṣe gẹ́gẹ́ bí mẹ̀kúnnù bí ẹlẹ́yin ara gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí pé ilẹ̀ Yorùbá ni bí bàbá wa ní mo mọ̀ yín pé bàbá dáadáa ni mo trust yín pé bàbá mi ni yín Ọlọ́run dẹ̀ kẹ́yìn ẹ̀yin lólórí ọba ń gbogbo ilẹ̀ Yorùbá àtẹ̀ntọ́fẹ́ àtẹ̀ntẹ́ ọ̀fẹ́ bàbá ò ní lólórí. kábíyèsí o. ọmọ yín dẹ̀ lọ́mọ yìí ẹ̀yin náà lẹ́ fi jọba wọ́n ti lé kóńlù wọ́n ti lé gbogbo àwọn tó jọba lé lórí kó ti bá gbòòlù ẹ̀ jẹ́ bàbá ẹ pè jọba ẹ bá dá sí ẹ ràn lọ́wọ́ ọ ń bọ̀ láàfin tẹ́lẹ̀ ẹ bá wa dá sí ẹ bá mi ràn lọ́wọ́ ọmọ yín ni ẹ bá mi ràn lọ́wọ́ o ojú òní tì yín ẹ pẹ́ lórí àlééfà bàbá yín ẹ̀yin ló dúró àtọ́lọ́run rẹ wá ń báyìí sìn tẹ nífẹ̀ẹ́ tẹ kófẹ́ dání
gbogbo àwọn ọba tó wà lágbègbè bí tó yẹ kẹ́ pè mọ́ra bàbá mi ò ní ẹ bá ń pè wọ́n ẹ fà wọ́n ẹ dà wọ́n papọ̀ kálukọ́ wọn ṣèlú ẹ̀ mo mọ̀ pálá àfíà tẹ́yìn gbé dání nìyẹn Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa àfẹ́ ọwọ́ yín ọkọ̀ ní di fíafíà ẹ bá wa pé bàbá Adémọ́lá Adélékè náà kí wọ́n bá wọn náà ti try dáadáa ló jẹ́ kí n mọ ṣàdúrà fún wọn wọ́n ti try wọ́n ló bàbá Adémọ́lá gọ́fìnà àbíkẹ́ sọfẹ́ àfẹ́sọfẹ́ kábíyèsí ní ìfà kódà wọn tún wà lùyìí gan pé gọ́fìnà kan wà lùyìí tó bá wọn kẹ́dùn pé inú dẹ̀ bí gọ́fìnà ó kọlọ́pàá pé kàn mọ̀ wá wọn káàkiri so wọ́n dẹ̀ rí wọn mú ṣùgbọ́n a gbọ́ pé àwọn alágbára kan fẹ́ mọ́ lọ lágbára láti paní ọ̀rọ̀ yẹn ẹ dákun gọ́fìnà ẹ mọ́ gbà o torí pé ẹnu wa tí ò da yìí ẹnu wa ta fi ń já wáyà yìí tá a bá fi já wáyà dénú ilé ọ̀dọ̀ yẹn à bá gbogbo wáyà lé ẹni yẹn jẹ́ ni. àwọn tó ń pa yìí àwọn tó ń pa nílùú yìí Yorùbá ni wọ́n àwọn náà lè jẹjọba lé lórí àwọn tó ń pa ń bí náà lè ń ṣèjọba lé lórí àwọn náà dìbò fún yín àwọn bàbá yìí náà dìbò inú oko báyìí lẹ́dẹ̀ tí wọ́n rí bójú ọjọ́ yé wa politics jọ yé wa inú ìlú báyìí níbo tí mo ń wáyé bẹ́ẹ̀ ni èrò pọ̀ sí dáadáa níbo ni èrò máa ń pọ̀ tíbo tí ń wáyé inú ìgboro yẹn ìbò bèé tó nǹkan ibi tíbo tí ń wáyé rèé o ẹ rántí bẹ́ẹ̀ o ẹ dákun bọ̀ fọlọ́n bẹ̀ yìí ẹ bá wa tún lu ìṣe padà wọn bá tẹ bá lè ṣe ẹsẹ nígbà tí ká lè sọ̀rọ̀ yín ní rere gbogbo ọ̀nà wọn ti digbó wọn ò lè wọlé àtúntò tó lè dúró ìfọ̀kànbalẹ̀ sí fún wọn bọ̀ tẹ bá lágbára ìjọba tẹ fún wọn ní kódà bọ́ jẹ́ police post kékeré lè bá kọ́ fún wọn bí ń sìn ọkàn wọn aráàlú ọ̀balẹ̀ wọn á tún mọ gbé lálàáfíà bílẹ̀ 50 lè bá lè tún kọ́ fún wọn bẹ̀ ẹ bá wọn tún kọ́ kò gbà yín lóṣù kẹtẹ́ fi tún kọ́ fún wọn kọ́ ọmọ gbé wọn ò pa àwọn fẹ́ nǹkan tó lọ títí ẹ sá tún lé wọn kọ́ tẹ̀lé mọ́ ráì wọnú oko wọn gbogbo kan wọn oṣù kòkó wọn gbogbo wọn ti ń jí kòkó wọn ká lọ gbogbo kòkó wọn kọ̀ọ̀sẹ̀ wọn ò lè lọ́bẹ̀ tán bá wọnú kòkó wọn tó ní fìmọ́ láwọn kan tó ń pa wọn torí góòlù tí wọ́n nínú ìlú ilẹ̀ ni ẹ dákun mọ ọ̀rọ̀ yẹn ìjọba wa Ọlọ́run ìjọba jẹ fún yín o bàbá àwọn ìjọba ti gbọ́ ọdọ mọ pé láìpẹ́ láì jìnnà wọn ràn ní sí kábíyèsí yín wọn jọ sọ̀rọ̀ mo promise yín ọmọ yín ni mo jẹ́ bàbá ẹ ní kú báyìí ìlú yìí ẹ padà sínú ìlú yìí láìpẹ́ yìí ìjọba ó ṣe tiwọn èmi ọmọ yín gan pẹ̀lú àwọn ọmọ tí ń tẹ̀lé mi àáfà àwọn mọ́lẹ̀ fún yín bí tí wọ́n mọ jẹ ẹṣu ẹ mọ fún wọn ní sùkúrú ẹ mọ ká gbẹrẹ la mọ jẹ ìyẹn gbẹrẹ ẹ bá ká gbẹrẹ fún wọn wọn fún yẹn gbẹrẹ wọn fi ara wọn jẹ yẹn kókó ara ó tutù ẹja wọrọ wọ fún wọn ẹjọ mọ sáyé ẹnu bá fẹ́ kójó wa ẹjọ kan jọ kójó pàdé ara wọn ìyẹn jẹ kíjọba ó tètè dá sí èmi náà máa wà ń bí máa wá wò yìí ẹ rí i pé ìjọba ó tètè bá a dá sí nísìnyí torí ìjọba ò ní fẹ́ kẹ́jẹ́ èèyàn ọmọ sàn bímọ àwọn náà mọ̀ pé táwọn bá tètè dá sí nígbà táwọn wà ń bí anything can happen torí àwọn onígbà tó mọ pa yín àwọn onílàjú alẹ ká jókòó báyìí kẹ mọ lè jókòó sí di property yín kẹni ẹlẹnà gbẹrù yín ìyẹn jẹ nìyẹn ìyẹn jẹ ní ìyẹn jẹ ní lọ́dọ̀ tèmi ẹ̀yin kọlẹ níbí ewonú ló ń lù ẹ ń pa wọn ẹlẹ wọn kò ń di ẹrù ẹlẹ wọn kò ń sẹ wọn torí àlùmọ́ọ́nì wọn lẹ fẹ́ jí ebi onígbà bẹ́ẹ̀ torí pé gbogbo náà ṣe ìfúngbà díẹ̀ ni a máa dìlítì kó mẹ́jọ kan a máa sọ́n pa wa a máa dìlítì kó mẹ́jọ kan kò ságbára tá a ní àtolówó àtọba àtìjòyè àti pírẹsidẹ́ǹtì ni o àti mo jẹ gómìnà rí ni o á di fẹ́jọ kan àwọn tó ti jẹ́ lánàá dà wọ́n ti dìtàn tábà tí wọ́n rántí pé kò sí agbára tá a lè ní kò sí life champion current champion ló wà ká ṣe dáadáa tó rà máa delete njọ́ kan náà la wá njọ́ kan la kó ń bẹ̀ àdètí ìrà alágbára kan tó wà ń bẹ̀ tó lọ títí gbogbo ẹ̀ ló dìtàn tó bá yá nígbà táwọn afẹ́rọ́ mélòó kan sìn àwọn náà mọ̀ sọ pé nígbà kan èmi gbowó kọ́kọ́ mọ̀ náà gbàndé náà ni ṣùgbọ́n gbàtà wà mẹ́ta ní agbára láti ṣe é àdàbí àwọn bàbá yìí bàbá nìsín àwọn náà mọ ọ̀rẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ gbà tó wà léwu jíjí wa agbára tó máa ń lò bọ̀ nísìn kó tó ní fáwọn àdàbí àwọn bàbá yìí táwọn sọ pé wọn tá a lè ṣe à ṣe ayọ̀sọ̀ pa wà tó ti yẹn sìn wọ́n sọ pé ńgbà tó wà ní ọ̀sẹ̀ dáadáa ọkùnrin ni bàbá èmi ọmọ Adéyẹmọ Àdìsá mo ń promise yín pé mo wà pẹ̀lú yín mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run bẹ pẹ̀lú yín Ọlọ́run fi yín lẹ̀ ọba tó ní wá nìkan ni mo ń bẹ pẹ̀lú yín èyí ò lè bẹ pẹ̀lú yín lọ títí fúngbà díẹ̀ ni kódà ìyá mi àti bàbá mi ń sìn àwọn dà wọ́n ti wà pẹ̀lú wọ́n dẹ̀ ń promise pé mo wà pẹ̀lú ẹ̀ bọ̀ nísìnyí wọn ò sí mọ́ nísìnyí nígbà tẹ kí kó tó di pa àwọn apààyàn yìí kí wọ́n tó wá ka ẹ mọ́nú òdù kan pààyàn wọ́n ba gbogbo dúkìá yín jẹ́ ẹ torí nǹkan tẹ ní nínú ìlú yín ṣe pọ̀pọ̀lọpọ̀ yẹn ní ń wá bí àwọn tí ń wá bí yẹn ń sìn ẹ̀rí fún wọn wá mọ́ nígbà tẹ́ ẹ ti sí ń bẹ̀ mọ́ wọn ò ní wá mọ́ nígbà tá a bá bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa tá a bá ti sí mọ́ wọn ò ní wá mọ́ ṣe ti wọn stand Ọlọ́run bá tó ní mí yóò mọ̀ bẹ pẹ̀lú yín àwọn ní bẹ pẹ̀lú yín tẹ́ fi dàsìkò yìí yóò bá pa yín jọ yẹn náà ó ti tán náà nìyẹn àwọn tó pa yín jọ yẹn síjọ tó ń wá tó ń ṣe nǹkan àwọn dàá ń ṣe ìwọ̀n mọ́ so tẹ́ bá ti padà sínú ìlú ẹ mọ ẹsẹ̀ bí ojú òyì fún ọ tẹ́ mọ rántí wọn káwọn èèyàn lè mọ
tètè wọn fáàn àwọn tó bá wà ẹ̀ mọ̀ fi hàn wọ́n pé àwọn tó ń pa ẹjọ́ tó gun ṣẹlẹ̀ ńlù yìí táwọn kan dé tí wọ́n kàn dédé tọ́wọ́n ní kẹ́ kó nílùú àwọn torí ọ̀rọ̀ àlùmọ́ọ́nì tẹ níní o góòdì nǹkan tẹ níwọ̀n yìí àwọn kò sáyìn náà fẹ́ jì kì í ṣe pé nǹkan kan wọ́n dẹ̀ rí pé táwọn bá pààyàn táwọn lé kó nílùú àwọn ẹ̀ ní sá wọn ò lè mọ jí nǹkan yín lójú yín so ńgbà tí wọ́n rẹ̀ ẹ̀yin ọ̀dẹ̀ níbọn àfọlọ́hún ládàá àfọlọ́hún ọlọ́run ọba tó wá lágbára ju gbogbo wa lọ pátápátá yóò bá wà pẹ̀lú yín yóò bá mi dúró tì yín òun ní dúró tì yín èmi ló lè dúró tì yín lọ títí fúngbà díẹ̀ lè ṣùgbọ́n bá tó ní mí òun ò ní kú lọ́dọ̀ yín rárá kú lọ́dọ̀ yín àti ẹ̀ bá kú lọ́dọ̀ rẹ̀ lókun ṣùgbọ́n tá a bá ti kú lọ́dọ̀ ọlọ́run náà mo wà pẹ̀lú wa ni ẹ bá kú lọ́dọ̀ àwọn pásítọ̀ náà dóyè mo mọ̀ wọn náà lóko ń bí wọ́n ní chọ́ọ̀chì ń bí ọlọ́run ọ̀pọ̀tọ́lọ́ ẹ mọ́ jìnà sí wọn àwọn sọ fọlọ́n pé ọlọ́run mọ́ kó ń lu wa tọ́lọ́run bá ti kó ń lu yín ògùn ò ní wọ bí mọ́ èmi dẹ̀ mọ̀ pọ́lọ́run ti padà nígbà tẹ́mi ti lè wá ń bí tí kábẹ̀sí dẹ̀ ti padà wọnú ìlú yìí ògùn ti sẹ́ ebi lù bẹ́ẹ̀ lè dé mọ́ láti bí ọdún kẹlẹ́ ti dé yìí ẹ ti dé náà nìyẹn ẹ ti dé nìyẹn baba ẹ ti dé padà ọkàn yẹn bá tẹ̀tí gbọ́n tí mo wí yẹn látọ̀ la lọ ẹni bá fẹ́ wọnú oko ẹ wọ oko ẹ gbà kọ́lọ́ ń bẹ pẹ̀lú yín èmi ò ní sọ pé àwa ń bẹ pẹ̀lú yín ọlọ́run ń bẹ pẹ̀lú yín tí wọ́n bá faṣọ yín bìkan lágbègbè ìlú tá a bá gbọ́ pé ibìkan náà ti wá faṣọ yín mo fi ọlọ́run búra fún yín á wọ ìlú yẹn á ba ìlú yẹn jẹ́ tágbára ìjọba ò ní ká ìlú tó bá tún ibi tó bá tún ti lé wọn wá ká yín mọ́nú ìlú yìí torí pé àwọn tó ń rìn yín náà rí i pé mo ti wá bí mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún yín bí ní sọ kẹ́kẹ́ má ṣe o tí àwọn kan bá tún lu agbára tí wọ́n ń lò yẹn wá ká yín mọ́nú ìlú yẹn ń bí èmi gẹ́gẹ́ máa lọ ká wọn mọ́nú ìlú wọn wọ́n dẹ̀ sọ pé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé a wọnú ìlú tiwọn náà a wá ti kàn mọ̀ pé ìlú òǹdó èèyàn kì í tu tó mọ̀ ọ̀rọ̀ ìjọba o ẹ tètè dá sí o kó tó di pé ó bùrẹ́kẹ́ o torí pé táwọn náà bá lọ ka ọmọ ní ìlú wọn agbára yín lè mọ̀ fẹ́ ka mọ́ ọdẹ lè fọ òṣèlú dẹ̀ ti dé ọjọ́ yé wa òṣèlú ti bẹ̀rẹ̀ ẹ tètè ṣe nǹkan sí kó bá mọ́ kó bá nǹkan òṣèlú ti ń bọ̀ káyé bá mọ́ sunkún pé ẹ ṣe dáadáa ẹ ṣe mo dún. gómìnà kẹ́nìkan kọ́ mọ́ pa jàǹdùkú kankan ó ní ká fi wọ́n lẹ̀ ká máa bá wọn gbé torí pa àárín wa wọ́n wà wọn ò sì níbi tí wọ́n lọ ransom tẹ̀sán tí wọ́n fi ń empower ara wọn wọ́n fi ń ra nǹkan ìjà olóró léraléra sí orílẹ̀-èdè ti expire tipẹ́tipẹ́ mo fọlọ́run búra ó ti expire ń gbàgbára gọ́ọ̀mẹ̀ntì ọ̀bá ká àwọn onísùnmọ̀mí bọ́ bá jẹ́ orílẹ̀-èdè kan ló gbógun sí nàìjíríà bóò láti ṣẹ́gun wọn ọlọ́run ti dá ọláre Ṣèyí Mákindé go and withdraw that ambition nínú gbogbo ilé ìkakúra wa sí kí gbogbo wọn gbárùkù sí Bọ́lá Tinubu lẹ́yìn ní 2027 ni ní ṣe gbogbo rádà dáta tó ń bá kálẹ̀ ta tó fẹ́ mọ́ pínra wa afẹ́ mọ́ pín tí ò tí ì tó pé ṣe kálẹ̀ èèyàn míì ló ń ṣe tí Gumi ń ṣé wọ́n mọ̀ wòran bẹ́ẹ̀ ṣé wọn ò ti ní arrest ẹ̀ ṣé wọn ò ti ní pé ká lọ gbórí ẹ̀ wá bó wà lọ́bọ̀ ṣe sórí tí náà kí ò ṣe kí ni Gumi fi ń sagbára ló dé tíjọba Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀rù rẹ̀ because ó jẹ́ kàyéfì fún wa pẹ̀lú gbogbo nǹkan tí Gumi ti ń ṣe é bọ̀ látẹ̀yìn àbí lóòótọ́ ni péjọba àpapọ̀ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń lọ káàkiri ta ni ó wá dìbò fún ọ nípínlẹ̀ Ọ̀ṣun ta ni ó dìbò fún ọ lẹ́kìtì ta ló ṣe èrè tí ó dìbò fún ọ lẹ́kọ̀ọ́ ta ni wèrè tí ó dìbò fún ọ nípínlẹ̀ Ògùn kí ni charisma Ṣèyí Mákindé tó fẹ́ fi ṣe president kí ló dé tẹ́dá òní tẹ́lọ́rùn. Tijade gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ ẹ̀rù ń ba Bọ́lá Ahmed Tinubu ni láti mọ ẹni tán pè ní Gumi tó jẹ́ agbódegbà fún àwọn agbésùnmọ̀mí níbi tí wọ́n ti ń pa kúkúrú tí wọ́n ti ń pa gígùn Abíkókó ti yànnàná ọ̀rọ̀ ọ̀hún nínú èyí tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nínú èyí tó ti sọ wípé Gumi sọ wípé àwọn tá a pè ní agbésùnmọ̀mí yìí wípé wọn ò gbọdọ̀ pọ̀ wọ́n wọn ò gbọdọ̀ nà wọ́n bẹ́ẹ̀ ni wọn sì gbọdọ̀ sí wọn ní sùtà ọ̀wà nìyí tí ẹ̀rù ń ba Bọ́lá Ahmed Tinubu ni láti gbé ẹni tí wọ́n pè ní Gumi nítorí pé òun ló jẹ́ agbódegbà fún àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó mọ ibi tí wọ́n wà pé sọ wá jẹ́ èèwọ̀ fún Bọ́lá Ahmed láti gbé ẹni tí wọ́n pè ní Gumi yìí nínú èyí tó ti pé Bọ́lá Ahmed sí àwọn àkíyèsí tó lágbára nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti wá sọ pé Ṣèyí Mákindé tó yẹ kí ó gbájúmọ́ ètò ààbò ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì máa jẹ gómìnà lẹ́lẹ́kejì ló ń bá kiri ó wà ní táwa ní dìbìnrin ọ̀hún tó wà ní àwọn ìpínlẹ̀ tó kù tí ó dìbò fún ẹni táwọn pè ní Ṣèyí Mákindé nínú èyí tí Awíkókó ti sọ wípé wọ́n fi wà ká gbárùkù ti Bọ́lá Ahmed Tinubu láti lọ lẹ́lẹ́kejì ní táwọn lè kékeré ọ̀hún kó bọ́ mọ́ wà lọ́wọ́ ó wá ń sọ fún gbogbo ọmọ Yorùbá pátápátá àkókò tó fún wọn láti gbáradì láti gbèjà ara wa jà ní ẹ̀rù ọgbọ́n àti mídàmú baba ńlá baba wa èyí tí a lè lò láti fi gbèjà ara wa nínú èyí tó sọ wípé a lè bá àwọn orílẹ̀-èdè gbogbo sọ̀rọ̀ láti fún wa ní àwọn ohun ìjà èyí tí a lè fi dojúkọ àwọn tó ń pè ní Boko Haram yìí ewu ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí Awíkókó sọ ọba tí gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àwọn ìdílé olùfẹ́ wa tẹ́lẹ̀ rí sùn ẹ̀rù tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀yìn nípa wa tẹ̀ í sójú ẹ̀ wá wa dọ̀rẹ́ káwọn náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ̀ wá mú gbàgbé ìwò láì tàbí pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ọmọ rẹ̀ létí nígbà gbọ́dọ̀ bá ti wà lórí ètò ẹ jẹ́ máa bẹ́ẹ̀ tù ọ̀hún bọ̀ ẹ jẹ́ sí àrẹ̀ kálẹ̀
ẹgbọ́n sí lóòótọ́ ni ẹ̀rù ń ba Bọ́lá Ahmed láti arrest ìyẹn ni pé láti mú ẹni tó ń jẹ́ Sheikh Gumi ẹni tó ní kò gbọdọ̀ dé àwọn apá ibì kan láwọn ìlú ọ̀hún ibi pé àwa wọn ń fààyè gbà láti máa yan fanda lọ́dọ̀ tí wọ́n ń bí yìí ẹjá sí àyètò àwọn ìjagun tàbí kókó sọ ọ̀rọ̀ kan mú òwe kọ́bọ̀ sí lóòótọ́ ni pé ẹ̀rù ń ba Bọ́lá Ahmed láti arrest ẹni tí wọ́n pè ní Gumi ni ìjagun tàbí kókó sọ àti táwọn èèyàn sọ kódà àdẹ́pà ilẹ̀ kan táwọn èèyàn kọ ẹjá tẹ subscribe button síbẹ̀ ẹjá share ẹjá máa bí tó ń bọ̀ o. now Gumi wá sọ̀rọ̀ ó ní kò síbi tá a fẹ́ lé àwọn Fúlàní darandaran sí ẹjẹ́ àyà lọ́tọ̀ọ̀tọ̀ ṣé Fúlàní ti ń daran gangan níyì tí ń pààyàn ni because lọ́pọ̀ gbàǹgbà tá a sọ̀rọ̀ ẹni Fúlàní ti ń pa ẹran ti ń ta ẹran ti ń sin ẹran ẹ láwọn gangan kọ́ ni wọ́n jìyàn gbé ẹni Fúlàní àwọn Fúlàní tí wọ́n ti oró tán jìyàn gbé ẹni àtòkèrè làwọn yẹn ti wá ìjọba wí bẹ́ẹ̀ wọ́n ní Sudan Niger Chad nkankan ńlá àwọn Fúlàní ti ń dà wá láàmú yìí ni wọ́n ti wá tẹ́ ẹ bá gbọ́ èdè ẹnu wọn ẹ rí i pé kọjọ fúfú dè oríṣiríṣi nǹkan ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jí gbé tí wọ́n jàjàbọ́ àwọn náà sọ wípé èdè Fúlàní wọn kò já gara àbí nkankan ọ̀dà ńgbà tí wọ́n yìí sara wa kí ló dé tó fi ní wá lára láti kọjú ìjà sí wọn bí wọ́n bá jára wa ní tí wọ́n jẹ lójú wọn náà ó bọ́mọ yahoo làwọn ọlọ́pàá bá rí mú DSS bá rí mú wọ́n hàn yín mọ́ bọ́bá jọmọ yahoo ní EFCC bá rí gbámú wọ́n hàn yín mọ́ àwọn tí ń ṣekú oró pààyàn rèé ẹ rí wọn mú ntẹ́ bá rí mú nù wọn sílẹ̀ tó ń convert wọn ẹni wọ́n rìpẹ́ǹtì ẹni tó gbàdá dání tó fẹ́ bẹ̀yàn lórí ẹ gbàdọ̀ ọwọ́ ẹ̀sẹ̀ gbẹ̀mí pààyàn ti ń bẹ́nu ẹ̀ Boko Haram rìpẹ́ǹtì fún kínni ó lè àmọ́ rìpẹ́ǹtì fọwọ́ ajínigbé àmọ́ rìpẹ́ǹtì ó sì ń yà wá náà lẹ́nu bíjọba Tinubu ó ṣe máa wo Gumi níran tí ọmọ rìn tí ọmọ yan tí ọmọ sọ̀rọ̀ bó ṣe wù tí ọmọ fẹ́ gẹ̀ now ntọ́jẹ́ kàyéfì rèé òun náà ni ti Sheikh Gumi kí ló dé tíjọba Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀rù rẹ̀ because ó jẹ́ kàyéfì fún wa pẹ̀lú gbogbo nǹkan tí Gumi ti ń ṣe é bọ̀ látẹ̀yìn àbí lóòótọ́ ni péjọba àpapọ̀ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń lọ káàkiri bí wọn ò bá mọ̀ nípa rẹ̀ then this is the high time láti arrest Sheikh Gumi bíjọba Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ jẹ́ kó wa wípé ẹrú márùn yóò bá wọn ẹjá béèrè lọ́wọ́ àjọ DSS pé ṣé ká lè èèyàn míì ló ń ṣe tí Gumi ń ṣé wọ́n mọ̀ wòran bẹ́ẹ̀ ṣé wọn ò ti ní arrest ẹ̀ ṣé wọn ò ti ní pé kán lọ gbórí ẹ̀ wá bó wàá lọ́bọ̀ ṣe sórí tí náà kí o ṣe kí ni Gumi fi ń sagbára ta ni Gumi ń ṣiṣẹ́ fún gan sọ láwọn èèyàn kan lábẹ́lẹ̀ lábẹ́ aṣọ níkọ̀rọ̀ ọmọ mọ́dá tí ń ṣiṣẹ́ fún àbíjọba àpapọ̀ nígbẹnu wọn sọ̀rọ̀ ẹ fẹ́ báwọn ajínigbé afẹ̀míṣòfò sọ̀rọ̀ Gumi lẹ́rán lọ Gumi ló sojú yín bó ló ń ṣe mọ ibi tí wọ́n wà wọ́n rìkọ́ọ̀dù fídíò wọn ya fọ́tò àwọn jàǹdùkú gbébọn lọ́wọ́ gàgà gúgú oríṣiríṣi ìbọn téèyàn òrírí wọn kó sẹ́yìn Gumi tán fi ya fọ́tò ìyẹn túmọ̀ sí pé Gumi mọ ibi tí wọ́n wà tí wọ́n ń gbé àwa lọ àwa bọ̀ àwa ní àwọn jàǹdùkú yìí o lẹ́yìn ìgbà náà wọ́n kó ọmọléèwé rẹpẹtẹ wọ́n wọnú ìlú wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ wọ́n jẹ́ àwọn èèyàn tán bá rí ń bẹ̀ kó Gumi ní kẹ́nìkan kọ́ mọ̀ pa jàǹdùkú kankan ó ní ká fi wọ́n lẹ̀ ká máa bá wọn gbé torí pa àárín wa wọ́n wà wọn ò sì níbi tí wọ́n lọ a sì gbọ́dọ̀ pa wọ́n mọ́ ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ṣe fún wọn ní ká bá wọn jókòó àjọsọyé pọ̀ my own question is ìjókòó àsọyépọ̀ lórí kínni bí èèyàn bá ń bínú Yorùbá ní tábà torí igi gbòdì ó yẹ kó suná fún ni yá bàbà torí iṣu fọwọ́ jóná yìí túpù kẹ̀sí ni lẹ́nu ni kí ni tá a fẹ́ negotiate pẹ̀lú àwọn onísùnmọ̀mí àṣekú orópà ìdá yìí àwọn oníjà ẹ̀sìn oníjà àdì àwọn tí wọ́n ní lọ́kàn láti gbalẹ̀ ẹlòmíì mọ́ tiwọn tó jẹ́ pé tiwọn gangan ò tẹ́ wọn lọ́rùn ìpàdé èwo láṣẹ pẹ̀lú wọn ta la fẹ́ bá ṣèpàdé láàrin wọn kí la fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ gangan àwọn abẹ́ni lórí èmi rò wípé ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ló yẹ kó jẹ́ kò yẹ kó sì ìdáríjìn lo and behold ìwọ ọmọ káàró òjíire tí ń gbọ́ mi ẹ̀rì mọ́ múra lẹ̀ o ní December 25 orílẹ̀-èdè Amẹ́ríkà àtàrẹ wọn Trump wọ́n láwọn ju àdó olóró sí apá abìkan lókè ọya pa àwọn jàǹdùkú bẹ́ẹ̀ àwọn pa wọ́n lógúnlógún àwọn pa wọ́n lọ́gbọ̀nlọ́gbọ̀n adúpẹ́ ṣùgbọ́n kò ní ṣàìlẹ́yìn bí òkú ìyá jọjọ tó kún lé tí wọ́n lọ rèé gbé e sin lóko
àwọn èèyàn kan ní ó foríkọ àwọn èèyàn kan ní ó jẹ̀yà rẹ̀ torí pé ẹni tẹ́ ẹ pa lára àwọn èèyàn wọn ṣe lẹ lé wọn lóró ẹ ti wá jẹ́ kó yé wọn wípé òkè ọya òun kò ṣeé gbé fún wọn wọ́n wá ń wábi tó tutù tán lè bá sí lo and behold ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n rí gẹ́gẹ́ bí ibi tó tutù tí wọ́n bọ̀ wá bá ńlọ́fà àtáàkì lẹ́kìtì ńlọ́fà àtáàkì nípínlẹ̀ Kwara ńlọ́fà àtáàkì nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo àwọn ibi tíṣẹ̀lẹ̀ ìjàmbá yìí ti ń wáyé yìí ẹ rí i pé agbègbè kan náà ni Kogi mẹ́kìtì Èkìtì mọ́ Kwara mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ibi tí wọ́n ti súnmọ́ra wọn bí ààlà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Kwara náà ni ìjàmbá yìí ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ìlú tó ti wà láti ṣẹ̀ǹbáyé láti ìgbà tí Ọ̀yọ́ ti wà ló ti wà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ so bóyá à ń fọkàn ti Niger Delta ọ̀rọ̀ Niger Delta wà justified ìṣẹ̀lẹ̀ ti Niger Delta ó wà very very justified tàwọn ilé ọ̀wà justified lọ́nà kankan because wọ́n rí àwọn gómìnà ìpínlẹ̀ wọn ò hó wọn for ransom governor state kọ̀ọ̀kan ní north ó ní iye tí ń bọ́ sápò wọn lóṣooṣù kí ni wọ́n fi ṣe ń bẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ títí wọ́n ṣe ni àbómi ètò ẹ̀kọ́ wọn gbájúmọ́ ni àbí ètò ìlera owó tí ń bọ́ sí wọn lápò lóṣooṣù lọ́dọọdún láàrin ọdún mẹ́rin ẹlòmíì ọdún mẹ́jọ kí ni tí wọ́n fi ń ṣe so káwa ní gbogbo àwọn oníjàǹdùkú yìí àwọn abẹ́nilórí yìí wọ́n wá níjọba làwọn ń bá jà ẹ̀já pé ìjọba Goodluck ni wọ́n ń bá jà ńgbà Goodluck ti kó lórí àlééfà ó yẹ kíjà ó ti dópin kógun ó ti tán kápẹ́ Buhari ni wọ́n kọjú ìjà wọn sí ó yẹ kíjà ó ti dópin kógun ó ti tán báwo làwọn bàbá ó sì wá jàjàrà téyín ọmọ káwọn ọmọ bọ́ bá jẹ́ pé lókè ọya nìkan ni wọ́n ń ṣe sí ni Gàmbàrí pa Fúlàní kò sẹ́jọ́ ń bẹ̀ níbi táwọ̀ bá rí sínú níbi tá a bá gbé kanu níbi tá a bá máa sọ nìyẹn ṣùgbọ́n náà o wọ́n ti gbé wá káwa mọ́lé ńlẹ̀ wa ìṣẹ̀lẹ̀ tìlú Èṣìẹ̀lẹ̀ àwọn tó wá kó wọn ń bẹ̀ wọn ò kì í ṣe jàǹdùkú wọn yìí dẹ̀ ṣe Fúlàní darandaran Boko Haram mù ni wọ́n lágbára Ọlọ́run the way bí wọ́n ṣe operate kò ń ṣe báwọn Fúlàní darandaran ṣe operate nìyẹn ẹ wo àwọn security agent tí wọ́n tọpa wọ́n ti sọ̀ráǹdì ara wọn pẹ̀lú àdó olóró sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léṣe ṣé wọ́n ti rí wọn mú ṣé wọ́n ti rí àwọn ọmọ ọlọ́mọ gbà padà àwọn tíṣà tí wọ́n mú pẹ̀lú wọn ńkọ́ ṣé wọ́n ti rí wọn mú. now oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ láti rí mo mọ̀ pé yìí náà rí fídíò ìkànnì àwọn sọ́jà tó fọ ọta ìbọn sílẹ̀kẹ̀ tí wọ́n ló máa ń ta fáwọn ikọ̀ afẹ̀míṣòfò yìí to the best of my understanding mímú tán múru sọ́jà bẹ́ẹ̀ lẹ́yìn tán bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tán ó yẹ kí wọ́n fẹ̀yìn ẹ̀ tàgbà ni kí ló dé tá a fẹ̀yìn èèyàn tàgbà mọ́ ẹ wo iye ọdún tá a ti ń jayọ tá a ti ń bá Boko Haram jagun ń gbọ́ ya àwọn eléyìí tó pinra wọn méjì àwọn kan nù wọn sọ wípé swap làwọn wọn tó yin olórí tiwọn àtọ̀tún àtòsí igi tó gba kọ kì í sùn bọ́n ṣe ń kọ́ lù wá lọ́tún ni wọ́n ń kọ́ lù wá lọ́sì àti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kún àpọ̀kọ jẹ àní tó bá jẹ́ lókè ọya ni ọ̀sán ọ̀dà èwo ni ti south west gbogbo àwọn tí wọ́n ń jí ìyàn gbé yìí bá a bá mú ìdáríjì kọ́ lọ́rọ̀ wọn gbà náà ó sòyẹ́ jẹ́ kẹ́rù ọmọ bà wá ńgbà tágbára ìjọba ò bá ká àwọn ìṣẹ́pẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ awo etí omi bóò ló ṣe fẹ́ ká ìtìbàmbá wa lè odò ńgbà agbára gọ́ọ̀mẹ̀ntì ò bá ká àwọn onísùnmọ̀mí bọ́ bá jẹ́ orílẹ̀-èdè kan ló gbógun sí Nàìjíríà bóò láti ṣẹ́gun wọn náà ò pápákọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Gumi ẹ̀já gbọ́n tí Gumi sọ o gbogbo abiyamọ gbogbo ọmọ Yorùbá wẹ tètè máa múra o Mr. Túndé Òkòlì mi ò ní wáyé tiẹ̀ ní dààmú lágbára Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ ṣe kí mi káàbọ̀ pẹ̀lú stíkà. They are going nowhere. ṣé ń gbọ́ nǹkan they are going nowhere. àwọn Fúlàní darandaran ní wíwọ̀n ó máa sọ̀rọ̀ pẹ̀lú command ó máa sọ̀rọ̀ pẹ̀lú confidence ó máa sọ̀rọ̀ bí ẹni pé kò sẹ́ni kankan tó lè mú kò sí nǹkan kan tẹ́nì kankan lè fi ṣe can you just imagine that nínú ìlú tá a ti ní president gan kò tí ì sọ̀rọ̀ àwọn asòfin ò tí ì sọ̀rọ̀ nígbà tó tẹ̀ jẹ́ wípé jẹ̀ǹkúrẹ́dùn gbogbo àwọn asòfin tá a lá ní àti senate house of rep olè ẹran oko mẹ́ẹ̀ ní gbogbo wọn láìkí condolence kàn máa báyàn kẹ́dùn ó dùn máwọn tí ń bẹ nípò ìjọba wa dáadáa ṣùgbọ́n solution láti kúrò nínú wàhálà yẹn no ó di lọ́jọ́ tí irú ìjàmbá bẹ́ẹ̀ bá tún ṣẹlẹ̀ kẹ́kún tó gbọ́dọ̀ lẹ́nu wọn gbogbo àwọn múfúwo tọ́lẹ́ẹ̀tì Ògbómọ̀ṣọ́ ìkankannu wò ní sọ̀rọ̀ báyìí torí pé tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ yìí bí wọ́n ṣe fẹ́ kó máa ṣẹlẹ̀ gangan náà ló ṣe ń ṣẹlẹ̀ yìí ìyàwó àtàwá dògidì ọmọ Yorùbá ọmọ káàró òjíire ọwọ́ òwò láfijélé tí ń bẹ ńlẹ̀ yìí agbára ìjọba láwọn ọ̀ka ńlọ́jẹ́ kí n sọ wípé state police kọ́ làwa nídìí ní south west
káàrẹ Bọ́lá Ahmed Tinubu kó bá wa rú àwọn fìjìláńtì àtọdẹ ìbílẹ̀ kó bá wọn lú wọn lágbára ẹgbẹ́ tó dáa jẹ́jẹ́ kí wọ́n láǹfààní àti lóhun tó dáa ẹ̀yin ẹ má wulẹ̀ rà fún wọn jẹ́ káwọn gómìnà ìpínlẹ̀ ọ̀rà fún wọn kí wọ́n lówó security vote tí wọ́n gbà láti ẹjọ́ yìí owó tí wọ́n kàn ń dà sápò tán kó fún girlfriend wọn láti lọ gbádùn ara rẹ̀ ní Dubai tán fi ń ralẹ̀ sókè òkun irú nọ́sẹ̀sì wo ni gbogbo eléyìí kí wá ló dé tí Gumi sì ń rìn lórí ilẹ̀ orílẹ̀-èdè Saudi Arabia gan arrest ẹ̀ wọ́n fi pamọ́ wọ́n fi sẹ́wọ̀n wọ́n dẹ̀ bá àná ẹ̀ pé kò gbọ́dọ̀ wọ Saudi Arabia mọ́ ìdí inú tẹ́ ẹ̀ fi lè pé lálàájì ẹni tí gbogbo yín respect lélẹ́yìí kò tó bẹ́ẹ̀ kò tẹ́rù tí wọ Saudi Arabia kan sọ pé èèyàn lórí ọ̀fẹ́ àti wọlé mímọ́ ẹ mọ̀ pé ègún ayérayé ni kan bá nìyàn láti mọ́ wọ country kan bí Olúwo tí wọ́n ní ọ̀gbọ́dọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà bí wọ́n bá mú lamẹ́ríkà ní ìsìn wọn sàṣẹ́wọ̀n ni ibẹ̀ ni ọmọ gbé títí ayé àìnípẹ̀kun àmín ẹ̀já gbọ́rọ̀ Gumi. They are part of us and we are part of them. They are part of us and we are part of them. You are part of them, we are not part of them because we don't know them. They are not part of us. Tá a bá wọn tán nǹkan kan pàwápọ̀ ẹ̀jẹ̀ wọ̀ papọ̀ kọ́nà ọba mi ń gbọ́. The best solution for this country mo ní wọn fẹ́ sọ tẹ́lẹ̀ the best solution fún orílẹ̀-èdè yìí ò ní pé kí wọ́n pín country yìí ṣáà níbi inú pé mo tún sọ statement yẹn mo fọlọ́ ń búra solution tó lè fún ilẹ̀ káàró òjìrè ní àlàáfíà nu o but unfortunately kò ṣeé ṣe ká ní Tinubu fẹ́ fún wa ní ẹ̀bùn oríire ni kọ́kàn déédéé ròyìnjọ́ kan wípé kú ọ̀dọ́jú àrùn tó dóṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn jọ ṣe ló ti kú tó ti lọ ń gbójú ayé wọn ni Yar'Adua fi kú sórí ipò ń bí gẹ́gẹ́rẹ́ tí Buhari kó lórí àlééfà tán ni kú mú lọ kí Tinubu ọkàn déédéé jókòó wò wípé ikú ọ̀dẹ̀ tó dọ́jọ́ o àrùn sì dóṣù jẹ́ ń surprise àwọn ọmọ Nàìjíríà kó déédéé jí kó sì pín Nàìjíríà bí ó bá lè pín wa outrightly kó pín wa sí ẹlẹ́kùnjẹkùn àwọn ẹran tó wà ní House of tó wà ní Senate àwọn lágídò tó wà House of Rep let me put it that way like without any fear because they are not there for us those people are not there for us they are not fighting for us mélòó làwọn Boko Haram ṣé wọ́n tó 1 million ni tágbára gọ́ọ̀mẹ̀ntì ò fi ká wọn ṣé wọ́n tó 1 million àwọn tí ń bẹnu gbó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọ́n tó 100,000 agbára gọ́ọ̀mẹ̀ntì ọ̀dẹ̀ ká wọn sọ́jú dídí sọ́jà ń bẹ̀rù ó níbọn tí wọ́n gbé dání ọlágbára ju tàwọn tó wà wọn lọ wọ́n dárúkọ ọ̀bọ̀n ọ̀hún wọ́n nìkan hehe kì í ṣe ké o hehe ìkan akl àbí nǹkan bí abl sí ni wọ́n ní bí ṣe ń dún sọ́jà yẹn ní pé bó ṣe ń dún yẹn gan ó dàbí pé nǹkan ṣe ẹlẹ́yìí tán gbé dání pé kì í ṣe ẹ̀kan ló yẹ kó dún léraléra ni can you imagine that wọ́n ti láwọn ń gbẹ́kún àwọn ọmọ nítòsí àwọn tó jí wọn kó wọn rìn jìnnà kí ni tán fẹ́ gangan ǹjẹ́ ti sọ tán fẹ́ san béèrè ransom wọ́n bá béèrè ransom èló ni wọ́n béèrè ta ni ó san ọjọ́ mélòó la fẹ́ san ransom dà. We must live with them. We must live with them. You must live with them, not we. We don't have any business with them now. Àwọn mọ̀lẹ́bí tiẹ̀ ni ìwọ lọ́mọ àwọn jàǹdùkú rí ìwọ lọ́mọ bá àwọn jàǹdùkú ṣe tí wọ́n kàn wá tàwa náà kàn wọ́n. àánú ìran Yorùbá rẹ̀ ń ṣe mí ṣá. ó ti dọjọ́ mélòó ní ìsìtàn ti káwọn ọmọ yẹn lọ. oúnjẹ èwo ni wọ́n ń jẹ àsìkò wo ni wọ́n ń jẹun èwo ló ní sickness láàrin wọn tẹ́lẹ̀. ṣé kò sẹ́ni tó ní ọ̀sà nínú wọn tó jẹ́ pé gbọ́dọ̀ máa jẹun lásìkò ṣé kò sẹ́ni tó wà medication láàrin wọn nínú àwọn olùkọ́ wọn. ńbo ni wọ́n ń sùn ṣénú ilé ni èmi àtẹ̀yìn láǹfààní àti daṣọ bora tá a bá fẹ́ sùn sáwọn náà lórí ọ̀fẹ́ ẹ̀. bó ni wọ́n ṣe kó wọn ṣé mọ́tò wọn fi kó wọn ni àbá fìbọn taari wọn síwájú. Bọ́lá Tinubu ń bẹ̀rù Gumi ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló ń pè fún ẹ arrest Gumi ẹ arrest Gumi ẹ arrest Gumi àjọ DSS mọ́wọ́ ti gbọ́ndò. bọ́bá wá jà wá lọ sọ̀rọ̀ ní ìsìn wọn sọ pé cyber stalking cyber bullying ilé yìí wọn máa ń ràn eegun wọn máa ń ràn kankan wọn sáré gbé ọ lọ ilé ẹjọ́ nìsín. So Gumi ò tí ì cyber stalking kò tí ì cyber bullying báyìí ló ń gbé sáwọn jàǹdùkú lẹ́sẹ̀ ló ń gbé sáwọn jàǹdùkú lẹ́yìn kọ̀tà kò wọ́n rí rárá níjọ́ títí ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n ju àdó olóró sáwọn jàǹdùkú lókè ọya Gumi níbo náà ṣe máa pa wọ́n pé ká pa wọ́n kò dín nǹkan kan kù confidently Yorùbá sì ní
ká pa eku kọ̀ tán rìn eku bí ìbá ṣe pa apàyẹ eku apababẹ eku apẹ̀gbẹ́ eku apàbúrò eku eléyìí ló lè mú kí wàhálà eku ọ̀dá. Mélòó wá ni wọ́n táàrí wọn patán láti ẹjọ́ yìí. Olórí burúkú dẹ̀ làwọn náà wọ́n rà wọn tí ń jà wá lólè wọ́n mọ ilé wọn wọ́n mọ ọ́fíìsì wọn ò lọ gbé wọn sí wọn mọ ibi tí sẹ́nẹ̀tì wà ní. wọ́n mọ ibi tí sẹ́nẹ̀tì wà kán lọ palẹ̀ wọn mọ́ lọ́sàn-án kò òru kan ká tiẹ̀ wàá máa béèrè ransom tá a fẹ́ fi gba sẹ́nẹ̀tọ̀ lẹ̀ ká máa béèrè ransom tá a fẹ́ fi gba sọ̀rọ̀ rep member sílẹ̀ káwọn náà fìlì ẹ̀ wò káwọn náà tiẹ̀ gbénu bóyẹ fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan kí wọ́n fìlì ẹ̀ kan mọ bí ṣe rí lára olórí burúkú wọn ti kọ́ ọmọ wọn kó nílé ransom tẹ̀sán tí wọ́n fi ń empower ara wọn wọ́n fi ń ra nǹkan ìjà olóró léraléra sí orílẹ̀-èdè ti expire tipẹ́tipẹ́ mo fọlọ́ ń búra ó ti expire àwọn èèyàn kan dẹ̀ fira wọn jì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jáde ó ní ẹ rán mi mo ṣe tán láti lọ ọmọ òkú yóò yè sí bá tiẹ̀ kọ́kọ́ kí ẹ̀kú ìwọ ọmọ náà kí lọ́nà gọ́ọ̀mẹ̀ntì bójú bá ti federal government pé wọn ò fẹ́ kí individual ọ̀ràn wọn lọ́wọ́ kí Ṣèyí Mákindé ọ̀pá kí símọ́lẹ̀ okay my brother ọ̀ya ìwọ àtàwọn èèyàn kan ẹ wá tọpa wọn lọ ó là á mọ́ fàfà ìdí igi làábà ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ kọ́kọ́ gbìyànjú agbára wọn ná oògùn ìgbénu àdó jẹ́. You can't drive them away, and they can't drive us away. They are our neighbors, so we should never allow. We can't drive them away. They are our neighbor. Neighbor níbo. Bí èèyàn bá ṣàjọ ń gbélé pẹ̀lú èèyàn kan ńlá pé alábàágbé mi lélẹ́yìí ń bò la ṣe kí alábàágbé tí ń gbénu igbó alábàágbé tí ò bá wa gbénu ìgboro alábàágbé tó jẹ́ pé òun ò lórí tó fẹ́ sa alábàágbé ẹ̀ lẹ́yìn kó jí ọmọ alábàágbé tiẹ̀ kókó lọ́nu igbó bí ẹran lẹ́yìn kó pa ọmọ alábàágbé tiẹ̀ irú alábàágbé wèrè wo wá nìyẹn kò yé mi rárá irú alábàágbé wo nìyẹn irú neighbor wo nìyẹn wọ́n ní their neighbor. To be our enemies, and if our enemies is by our actions we have turned them into enemies, then we're finished. Can you imagine? Only they are not our enemies. If you see them as enemies, bàbá rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá àti gbé. Can you imagine? Àwọn tí ń dalẹ̀ irú là ń fọwọ́ ra lórí o. Mo jẹ́rìí orílẹ̀-èdè Amẹ́ríkà. Àkọ́kọ́, Gumi ò ní sùn nínú ilé ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn onísùnmọ̀mí ò lè operate lórílẹ̀-èdè Amẹ́ríkà tó bẹ́yẹn náà o. Wọ́n jí 39 èèyàn gbé, náà jí 45 èèyàn gbé, àbí 46. Tísà méje, akẹ́kọ̀ọ́ 39, wọ́n jí èèyàn 46 gbé. Amẹ́ríkà ó ti gbà wọn padà ńjọ́ kejì. Yes, tó bá jọmọ Amẹ́ríkà ó ti gbà wọn lọ́jọ́ kejì. Nàìjíríà ò lè rí nǹkan, Nàìjíríà ò kì í rí nǹkan kan ṣe. Kí ni wọn ò tí ì ṣe Nàìjíríà tán? Wọ́n ti dá tírèènì dúró, wọ́n kó gbogbo àwọn èèyàn tí ń bẹ́nu tírèènì. Ńlá wàá sọ ti bọ́ọ̀sì tí wọ́n dédé máa dá dúró tí wọ́n lè pa dráìfà tàbí kí wọ́n kó gbogbo wọn wọnú igbó lọ. Lọ́pọ̀lọpọ̀ ògbà máa ń fi dráìfà sílẹ̀ lẹ́ẹ̀ máa béèrè kí ló ṣẹlẹ̀ níbo ni dráìfà wà. Ṣé dráìfà mọ̀ọ́mọ̀ gbé èèyàn gbábẹ́ ni àbí wọ́n ti jọ negotiate pẹ̀lú dráìfà àbí dráìfà gangan ni wọ́n ń tíráàkì àbí wọ́n kàn máa ń yọ̀ǹda dráìfà ní pé tó o ti bá wa káwọn ẹran wá ìwọ máa lọ́ǹtì ẹ ayọ̀ǹda rẹ rúgbìn ayé wo là ń gbé Nàìjíríà. Òkè ọya ọ̀kan mi o ṣe rí ta bá ń bínú sáwọn ẹ̀yà Ìgbò ń gbà míì ẹ̀yà Ìgbò á máa ṣe nǹkan míì tí máa ń wú mi lórí. Ńdò lẹ́tí tó gbọ́ pé wọ́n jiyàn gbé ní East ìjọ wo lẹ́tí gbọ́ pé wọ́n jiyàn gbé ní East Fúlàní tí Fúlàní bá ṣẹ́kù ní East ẹ mọ́ ọmọ lọ lẹ́mọ́ àfi ọmọ lọ láfẹ́ ni yóò fọwọ́ síbi tọ́wọ́ gbé ni ó fi láǹfààní àti gbé pẹ̀lú àwọn ẹ̀yà Ìgbò. Kí ló dé tójú tiwa tutù ojú wa tutù jù my lovely brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì mi tí ń bẹ ní Nàìjíríà o tàbẹ́yìn tẹ́ ẹ̀ sí Nàìjíríà ẹ ṣe kìlọ̀kìlọ̀ fáwọn tí ń bẹ ní Nàìjíríà Boko Haram ló dé wa mọ́ o Boko Haram ló wà nínú igbó wa. Àní tíṣà tí wọ́n bẹ́ lórí kí ni yóò ṣẹlẹ̀ sí fámìlì tiẹ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí ìsìbàkínní kan is barbaric oríṣiríṣi ìbò ńláńlá ni wọ́n máa sọ ìsọ̀rọ̀ is barbaric is uncalled for. Tó bá jẹ́ débi tó ti yẹ kán wà proactive irọ́ ni wọn ò ní gbégbèsè kankan. Irú Gumi yìí bó bá jẹ́ lórílẹ̀‐èdè tí wọ́n ní ìfẹ́ ọmọlàkejì orílẹ̀‐èdè tí wọ́n kó gírí lórí ọ̀rọ̀ ẹ̀mí àti dúkìá
wọ́n ti arrest ẹ̀ tipẹ́tipẹ́ ó gbọ́dọ̀ wà lẹ́wọ̀n báyìí nísìn kó máa mú gàrí torí pé majority èèyàn ò ṣe tó tiẹ̀ tẹ̀ fi arrest wọn. tàwa lè búra wa nísìn ẹ̀ arrest wa ni bẹ́ẹ̀ nìkan bá ti fẹjọ́ ẹnìkan sùn ẹ̀ arrest wa ni ẹ̀ pé kọ́ ọ̀yá kóòtù ẹ̀ máa gbé lọ kóòtù. èèyàn ní sọ̀rọ̀ yìí ẹ̀ sọ nǹkan kan sí ẹ̀ rí gbé bẹ́ẹ̀ gbé náà ní ẹsẹ̀ tó jù ú lẹ̀ ni. kí ni pàtì Gumi lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni position rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà so ní premier ni àjẹgẹ́ Bọ́lá Tinubu ni president ceremonial president Gumi ni premier àbí Gumi ni prime minister because ẹni tó bá lè ṣe nǹkan tó ń ṣe confidently ó ju tààrẹ lọ ààrẹ gangan ọ̀bọ síta kó sọ wípé tẹ bá ti rí ẹni tó gbébọn dání ẹ arrest wọn ṣùgbọ́n mi lẹ Yorùbá ó gbébọn pàtó dání ó fẹ́ lọ sígbè ọdẹ ọ̀kẹ́rẹ́ wọ́n arrest ẹ wọ́n á béèrè láńsẹ̀sì ẹ ìbọn tá a ti yìn láti dọ́tán ti bí wa tán bàbá wa ti yìn láti dọ́tán ti dáyé àwọn bàbá wò lè fẹ́ lọ sóko kí wọ́n má gbébọn pàtó séjìká mi bá rọ̀ kẹ́rẹ́ wọn yìn àárín fi jẹun lálẹ́ mi bá rọ̀ hànràn wọ́n pa àárín fi jẹun lálẹ́ bọ́wọ́ bá bàjá o ilẹ̀ ìdì àárín fi jẹun wọ́n bá sì jẹ́ gbé náà òru ni wọ́n á máa dẹ náà òru ìgbẹ́ òru ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì rẹran pabọ̀ wálé so àwọn tí wàá ń dẹ̀gbé èèyàn yìí kí láti ṣe wọ́n sí àwa la dẹ̀ fẹ́ràn oge ṣíṣe yìí ká jayé ká mutí ká mẹ́mu ká jẹ pẹpẹ sú aláta ká jẹ pọ̀nmọ́ máa mú pọ̀nmọ́ bíi méjì wá sí mẹ́un ọtí wọn ò tí ì tutù ntọ́ bá ṣẹ̀wọ̀n dáadáa bá mú wá àwa láṣègbéyàwó tààtà tẹ́ǹtì rẹpẹtẹ táàkùnrin wọ́ọ̀lù rẹpẹtẹ sódìgbà tí wọ́n bá ń fi bọ́ǹbù tú wa ká ń bi wedding tá ń sòkú àgbà tí wọ́n ń fi bọ́ǹbù tú wa ká sódìgbà tí wọ́n bá ń fìbọn kí wa káàbọ̀ sínú ilé ìjọsìn lọ́jọ́ Sunday tọ́ra àwa lálọ́ ilé ìjọsìn àwa lálọ́ church tèrò ọ̀pọ̀ rẹpẹtẹ àwa lápèpàdé ìta gbangba tèrò ọ̀pọ̀ rẹpẹtẹ tá a sọ pé à ń ṣe ìsọjí ìta gbangba sódìgbà tí wọ́n bá wá ń fìbọn kí wa ń bẹ̀ ẹ̀rẹ̀ já ronú wa papọ̀ Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe máa tẹ́wọ́ náà ní ṣe ń tẹ́wọ́ ẹni ẹlẹ́ni kí lẹ́ni ó ṣe ó ti gbìyànjú agbára tiẹ̀ fáwọn èèyàn tó yẹ kó gbìyànjú ẹ̀ fún abániwáṣẹ́ ni kò sẹ́ni tí bá ní ṣe service chief kìnnì kan army staff kìnnì kan navy staff gbogbo wọn pátápátá ló ti change láì mọye gbà God bless you sir Mr. àsìkò láyé mi ní wáyìntì gbogbo wọn ló ti túyàn inspector general of police á ti pààrọ̀ ọ̀gá DSS á ti pààrọ̀ ọ̀gá EFCC á ti pààrọ̀ so gbogbo àwọn service chief nǹkan tá ń pààrọ̀ yìí kí ni ìfẹ́ tí wọn kálukú kan jókòó sọ́fíìsì wọn ń kẹ̀tẹ̀fẹ̀ wọ́n ń gbowó wọ́n ń jẹ tó wù wọ́n ń fọwọ́ rin obìnrin láyà ọ̀tán owó wa wọgbó àwọn ọmọ ọlọ́mọ àwọn tíṣà mo jẹ́ kàn wá wò ó èèlò sálárì tíṣà tí wọ́n tó torí ẹ̀rọ ràn yìí èèlò sálárì wọn. èlò sálárì tíṣà so Gumi ní rìn tí Gumi yan yìí o. Because our real enemy will use them against us. Can you imagine? Is that a solution? Because our real enemy will use them against us. Mr. Samson Olasokanmi, God bless you, sir. Yeah, God bless you, sir. Ta ni real enemy wa? Who are the real enemies? Tí ó ẹsẹ̀ lò wọ́n against wa. Ṣé wọn ò tí mọ̀ lò wọ́n against wa tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ká ní wọn ò tí lò wọ́n against wa. Àwọn gangan ni wọ́n ṣiṣẹ́ against wa. Ó túmọ̀ sí pé tán bá tún wá lò wọ́n against wa, gbogbo ayé ti parẹ́. Bóòna ṣẹ́gun Boko Haram. Nígbà tá à ń allocate owó fún ọ nínú budget every blessed year. Business nìyẹn náà. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó stop láti allocate owó fún insecurity. Ẹ jẹ́ kí state kọ̀ọ̀kan face insecurity ìlú ẹ̀. Káwá wò bóyá máa rógun wọn sí àbá àníríṣẹ́. Let federal government stop it. Yes. Kí lẹ arrest Nnamdi Kanu fún? Ṣebí sọ fún something similar náà ni. Àjẹpọmọ jẹ. Ẹni kéegun ọlọ́dẹ́rùbá. Kéegun débi ọ̀pàjẹ́. Ẹ̀ṣẹ̀ wo làjẹ́ dátégún ọ̀dá o?
kí lẹ̀ṣẹ̀ tí àjẹ́ dá tégún ọ̀dá because èmi ò mọ̀ kí wá ló dé tẹ̀ máa wà lọ́wọ́ dání àbọ́lọ̀ fẹ́ kọ̀ wọ́n ni sáwọn yẹn ní technology sáwọn gọ́vnà wa ò travel ni ẹ mọ̀ bí táyé Nàìjíríà sorry ayé Nàìjíríà ti dá already ayé wa máa dá ẹ mọ̀ bí táyé àwọn tí ń bẹ lónílé ìjọba ní Nàìjíríà ẹ mọ̀ bí táyé wọn bàjẹ́ dé táwọn security bá fẹ́ tọpa bandit lọ wọ́n wà lọ́ọ́ mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe drone lójú agbo àwọn tán máa ń fi drone ẹ bá fẹ́ capture wedding nǹkan ẹ fẹ́ ya fíìmù àwọn drone tán máa ń lò iná máa lọ pè meanwhile ó láwọn drone tán ṣe fún security America ń lo drone láti gbẹ̀mí ẹni tó bá ṣẹ̀ wọ́n ràn drone lásán lọ wọn ò ní tẹ̀lé lọ yóò sì gbẹ̀mí ẹni tí wọ́n ní kó gbẹ̀mí gangan nìkan Nàìjíríà ò rí drone kankan rà èèlò ni wọ́n ń tà á obìnrin kan pọnmọ sẹ́yìn can you imagine so oríṣiríṣi àwọn èèyàn ń ló ti ń pèjọba Bọ́lá Ahmed Tinubu pé kó arrest Gumi o èmi ọ̀dẹ̀ rí pé wọ́n arrest Gumi eléyìí o wàláhì ẹ̀rù ń bà Tinubu mi ò ríro ààrẹ bẹ́ẹ̀ rí yes now kéèyàn bá Israeli dánrú ẹ̀ wò kí ni Gaza ṣe fún Israeli Gaza sì ń san gbèsè ẹ̀ lọ́wọ́ dìsìn wọn ò tí ì san tán ní tí Israeli bàjẹ́ ọdún 10 ní ìsìn wọn ò lè tún rìpíà kì í ṣe Gaza nìkan o gbogbo ìlú tó ṣàyọnu sọ tí kálukú wọn gbà kú tí wọ́n gbà níwájú orí wọn ò lè bọ́nú ẹ̀ lọ́dún 10 sì sìn tí wọ́n bá dẹ̀ bọ́ ń bẹ̀ tí wọ́n padà bọ̀ sípò ẹgbẹ̀lẹ́mọ̀kún billions of dollars ló máa lọ pẹ̀lú ẹ̀ so Nàìjíríà ti wọ̀ lágbára o Nàìjíríà ti wọ̀ ò lè dá nǹkan kan ṣe olórí burúkú làwọn olórí ta ní I can say that categorically mo fọlọ́ǹbùrà mo mọ̀ọ́mọ̀ ni because mo wájú mo wẹ̀yìn láti 1999 èmi tèmi omi ò tí ì rí òfin kankan tí wọ́n ṣe tọrọ mẹ̀kúnnù lọ́wọ́ ẹ jọ torí ọlọ́yẹ̀yìn tẹ́ ẹ jù wá lọ bẹ́ẹ̀ bá rí ẹ kàn sọ fún mi pé òfin báyìí o ń làwọn tí ń bẹ ní House of Rep àti Senate ni wọ́n ṣe tọ́ràn wá lọ́wọ́ tó lè mú akó òun sí àtòsí mi ò mọ̀ bóyá ẹ̀yin padà lọ sí àwọn schools tẹ́ ti jáde bóyá ilé máa rí àwọn classes yín mọ́ àti primary àti secondary school tẹ́ bá mọye building tó ti wó dànù àìmọye building tí ò ní pàánù lórí àìmọye building tí ò ní pàánù lórí mọ́ a sì láwọn èèyàn nílé ìjọba a ní èèyàn ní Senate a ní èèyàn House of Rep a ní yín governor a lóríṣiríṣi àwọn èèyàn nílé ìjọba yín tí wọ́n ń ṣe ń bẹ̀ gangan kò yé mi nígbà tí wọn ò gbowó tọ́pọ̀ a ní wọ́n ń ṣe nǹkan díẹ̀díẹ̀ nígbà tí wọ́n ń gbowó tọ́pọ̀ gangan ni wọ́n wá ṣe nǹkan kan. What's your secret more than your neighbor? He knows when you come back and when you go out. Your neighbor know when you go out and when you come out, when you come back. So we should never allow herdsmen to be our enemies. We should never allow herdsmen to be our enemies. Are they not our enemy already? Are they our friends? Ṣé sọ̀rọ̀ ẹ wa ni wọ́n wọ inú oko káàkiri lókè Ògùn l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Èkìtì wọ́n ń pa àwọn àgbẹ̀ sínú oko wọn fipá bá wọn lò pọ̀ bó report wọn fáwọn ọlọ́pàá kó tó padà débẹ̀ wọ́n ti release wọn wọn láwọn ọ̀rẹ́ sùn gangan sí wọn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì pa màálù ẹyọ kan ẹ̀ ní sùn lódìdí ìlú. Your real enemy will use your neighbor against you, and nobody. Your real enemy will use your neighbor against you. Who are the real enemies? And who are the neighbors? Tẹ́nìkan fẹ́ lò against wa. Why can't you face your. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀.
kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òyìnlẹ̀ kan o. Ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.